síbí súnmọ́ mi síbí àṣìjísà ìjọsẹ̀sẹ̀ onílọ̀bí ọmọ lẹ́ni àtẹ̀tà ọmọ lẹ́ni àwẹ̀lẹ̀ ó yá gbọ́dọ̀ táwọn lẹ́nu lórí kan tèmi. wọ́n mọ̀ mi lọ́wọ́ àṣìjísà ọmọ ìmọ̀ mi ọmọ ìwà ìyá ni wọ́n máa kọ́. Láti iléeṣẹ́ Arambara TV Media ni. All right. Gẹ́gẹ́ bí ayẹyẹ end of the year party tí ẹ̀ ń ṣe lónìí, ẹ kọ́kọ́ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tí ó ń wò yín ní iléeṣẹ́ wa. Ẹ ṣé olóòtú. Orúkọ mi ni Ọ̀ṣúntúnṣà Ayọ̀dèjì Olúmídé, ọmọ ìlú wọn ní Ìpẹ́tù Ìjẹ̀ṣà, aláṣẹ FKB Plus Hotel nílùú Mòwe. Thank you sir. Ẹ ṣé mo dúpẹ́. Gẹ́gẹ́ bí ayẹyẹ tí à ń ṣe lọ́jọ́ ti tòní, ẹ jọ̀ọ́ kí ni àwọn nǹkan pàtàkì tó jẹ́ ohun ìwúrí tó fi jẹ́ wípé ẹ fẹ́ máa ṣe end of the year party ní ọdọọdún
tẹ̀jẹ̀ tí ń ṣe. àṣeun olóòtú ṣe rí látìgbà tí a ti gbé FKB Plus Hotel kalẹ̀ láti rí pé oríṣiríṣi àwọn táwọn tá nílò hòtẹ́ẹ̀lì wa ń bí àwọn èèyàn tó ṣe é fi yangàn tó ṣe é bá tò pọ̀ láwùjọ ni ìdí nìyí tí mo fi wò pé kéèyàn má bàa pa orí Ọlọ́run mọ́ra lọ́dọọdún pé ká máa péjọ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá ti ń di ìparí ọdún nítorí pé a ní ìgbàgbọ́ pé ọdún náà ti ń parí lọ àwọn ọdẹ lájá lágbára lọ àjọṣe ọdún tó ń bọ̀ ni. àmín. ẹ ṣé púpọ̀. Ní iléeṣẹ́ hòtẹ́ẹ̀lì tí gbogbo wa jọ mọ̀ nílùú Mọ̀wé tó jẹ́ wípé onílé àlejò ni wọ́n ń bá wọn nájà abẹ ìyẹn FKB Plus Hotel, kí ni nǹkan tí ẹ lérò pé láàrin ọdún méjì sẹ́yìn ó máa padà ṣẹlẹ̀ ní iléeṣẹ́ FKB Plus Hotel yìí? tó máa padà ṣẹlẹ̀ àti tó ti ń ṣẹlẹ̀. tó ti ń ṣẹlẹ̀ àti eléyìí tó sì máa padà ṣẹlẹ̀. ẹ ṣé ikú tí ò bá wúwa lórí jù ni pé bá a ṣe ń ní èrògbà pé Ọlọ́run máa ṣe fún wa ni pé tí wọ́n fi di ọdún tó bọ̀ lágbára Ọlọ́run á tún ti ní ibòmíì torí pé ibi ti ń kún ó ti ń kún àkúwọ́n sílẹ̀ ju nǹkan tí a lérò lọ ààyè ò fẹ́ gbà wọ́n mọ́ lágbára Ọlọ́run kọ́ lọ́run pèsè ibòmíì sílẹ̀ fún wa àti pé gbogbo àwọn èèyàn tí à ń sọ pé èèyàn gidi yìí wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ohun ìwúrí ló máa ń jẹ́ fún mi tí n bá ti rí àwọn kọ́sọ́mọ̀ wa ní gbogbo ìgbà tí n bá ti rí wọn ohun ìwúrí ló máa ń jẹ́ fún mi. ẹ ṣé púpọ̀. ẹ jọ̀ọ́ yàtọ̀ sí FKB Plus Hotel tí ó ń ṣe ayẹyẹ lọ́jọ́ tòní tí ẹ̀yin jẹ́ bí olùdarí ibẹ̀ àti ẹni tá lè sọ wípé Ọlọ́run yàn síbẹ̀ láti máa ṣàkóso, kí ni àwọn nǹkan tí ẹ lè sọ fún àwọn èèyàn tí wọ́n jẹ́ oníbàárà yín láti lè jẹ́ kí wọ́n fi ọkàn balẹ̀ fún ìtẹ̀síwájú ètò yín nílé iṣẹ́ hòtẹ́ẹ̀lì yìí? ẹ ṣé olóòtú gẹ́gẹ́ bí orúkọ FKB Plus Hotel, that is Fọkànbalẹ̀ Plus torí pé plus wà lẹ́yìn Fọkànbalẹ̀ ó ti wà tẹ́lẹ̀ ṣùgbọ́n wá fi plus yẹn sí láti lè jẹ́ kó mọ̀ pé àwọn ohun mèremère mi tún wà tá a fi kún tó fi yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú wọn ni tẹ́ bá ń sọ̀rọ̀ iná wa ní FKB Plus Hotel ó kọjá àfẹnusọ pàápàá jùlọ tá a bá ń sọ̀rọ̀ nípa ohun ìwúrí tẹ́ bá wo ilé ìdáná wa yóò wù ìgbà láti sọ pé ẹ fẹ́ jẹun tó ń jáde láti ibẹ̀ wá torí pé èmi gangan fúnra mi ò ń sinmi máa méjì òkú mo débẹ̀ nǹkan tí mi bá lè jẹ sẹ́nu ara mi mi ò ní jẹ́ kán sì jáde kò sí nǹkan tí wọ́n sọ pé èèyàn fẹ́ jẹ tí kò sí ní FKB Plus Hotel so àwọn ilé yìí jẹ́ ohun ìwúrí fún àwa gan fúnra wa àti àwọn èèyàn tó ń wá síbẹ̀ wọ́n mọ̀ pé ẹ débẹ̀ ẹ fẹ́ jẹ nkọ́bì ó wà ẹ fẹ́ jẹ catfish ó wà ẹ fẹ́ jẹ goat meat ó wà ẹ fẹ́ jẹ assorted ó wà mi ò mọ nǹkan náà ẹja tó bá fi di láàrin 30 minutes gbogbo ẹ ti máa ṣe tó tán ẹ̀rí ojúde adìyẹ ẹ̀rí oríṣiríṣi ó wà. ẹ ṣé púpọ̀ sà. Láti iléeṣẹ́ Arambara TV Media la fi wá bí gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti gbọ́ lókèèrè nípa iléeṣẹ́ FKB Plus Hotel láti máa ṣe àríyá ní gbogbo ìgbà àti máa múnú àwọn oníbàárà àwọn dùn ní ọ̀pọ̀ ìgbà dáadáa. Ẹ jọ̀ọ́ kí ni àwọn nǹkan tí ẹ lè sọ ní ṣókí nípa Arambara TV Media tó wá sí iléeṣẹ́ yìí láti wá gbé sí afẹ́fẹ́ lọ́dún? mo ti mọ Arambara TV yóò ti ń lọ bí ọdún 5 sẹ́yìn báyìí àtìgbà tí mo rẹ̀ ti mọ̀ wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rò pé olórin jùjú lèmi náà fúnra mi wọ́n ti wá bá mi cover àwọn iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà láti bí ọdún 5 yẹn mi rò pé mo ti lo iléeṣẹ́ mi gbogbo ọdọọdún tá à ń ṣe àjọ ń ṣe ni ẹ bá sì rántí ìwòye ọdún tó kọjá lọ agbádá ni mo wọ̀ blue bàtà bẹ̀ síjọ ṣe yẹ̀yẹ́ ṣe gbogbo ẹ̀ mi ò lè fi Arambara TV sílẹ̀ torí pé iṣẹ́ wọn mo ti sọ fáwọn ọmọ iṣẹ́ mi tí mo ṣe ìgbà ṣiṣẹ́ pé kò yé wọn láìpẹ́ ẹ má wọrí ẹnìkan bọ̀ wá cover iṣẹ́ yìí mo ti sọ fún gbogbo ibi tí wọ́n ti máa lọ wò YouTube ní Facebook ní gbogbo àwọn jájà wa lọ ẹ̀rọ ayé ìgbà tiwa kò sábà sí gbogbo ẹ̀rọ ayélujára làwọn mọ̀ wọ́n sì ti rẹ́dì láti lọ wò níbẹ̀ ó sì dá mi lójú pé gbogbo rẹ̀ pátápátá ni Arambara òṣìṣẹ́ dé. ẹ ṣé púpọ̀ sà. gẹ́gẹ́ bí olórí ọjọ́ ìní tẹ́ ẹ máa lu tùbá sí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ yín lára yá ẹ kàn bá wa fi ọ̀wọ́n owó ṣáájẹ díẹ̀ kí àwọn olólùfẹ́ yín tó fẹ́ wá gbádùn mélòdì yín ni o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé wáyé mélòdì ẹ̀yin náà ni àtún máa ṣe náà lónìí. a máa fi ilé ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ní ọ̀run ṣílẹ̀kùn àánú fún mi Ọlọ́run tó ní ọ̀run ṣílẹ̀kùn ìbùkún fún mi àmín àmín. Ọlọ́run tó ní ọ̀run bàbá wá ṣílẹ̀kùn àánú rẹ Ọlọ́run tó ní ọ̀run
wá sílẹ̀kùn ìbùkún rẹ̀. Let's meet on stage. ẹ ṣé púpọ̀, thank you so much. Jésù ló sọ lórí ọ̀rọ̀ ìgbàlódà oníkèé àṣàgbọ́dá. ẹjọ́ kí ni nǹkan tí ẹ lè sọ nípa iléeṣẹ́ FKB Plus Hotel tí ẹ fẹ́ wá ṣeré ńbẹ̀? Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí gbogbo àwọn fans wa àti àwọn èèyàn wa wípé Merry Christmas and Happy New Year in advance. Ọjọ́ àyọ̀ la máa ṣe o. Gẹ́gẹ́ bí ohun tá a wá ṣe lénìí FKB Plus end of the year party every year la máa ń ṣe, ọdọọdún la máa ń ṣe bá ṣe máa ń ṣe nìyẹn. Aláṣẹ FKB Plus ó jẹ́ ọ̀kan gbòógì tó máa ń fún àwa olórin tó máa ń fún wa ní support ní ìlú especially ní ìlú Mòwe. Kò sí olórin náà tí ó lè sọ pé òun ò mọ Bàmí Ọ̀ṣuntúnsà. So ìdí nìyẹn tí gbogbo wa fi péjọpọ̀ lénìí láti wá celebrate pẹ̀lú wọn. Ọ̀pọ̀lọpọ̀ olórin ló ń bọ̀ níbí lénìí, ọ̀pọ̀lọpọ̀ artists, actors, actresses máa wà níbí lénìí. So a wá láti wá ṣayẹyẹ end of the year party fún wọn. ẹ ṣé púpọ̀. ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ òṣèré ìlúmọ̀ọ́ká tẹ́ ti ń kọrin káàkiri, kí ni nǹkan tẹ́ lè sọ nípa FKB Plus Hotel tí wọ́n gbé yín, àwọn nǹkan tí ẹ lè sọ tí wọ́n fi dá yàtọ̀ ní gbogbo ilé ìtura tó wà nílùú Mòwe? FKB Plus Hotel ká má dènà pẹ̀lú, ó jẹ́ hotel kan tó jẹ́ pé ó wà òkè. Àkọ́kọ́ lára àwọn nǹkan tí mo rí ní FKB Plus Hotel tí mo fi fẹ́ràn FKB Plus Hotel ni pé kò sí ẹni tó máa sùn bí tàbí tó máa wá ṣe nǹkan kan níbí tí kò ní ní fọkànbalẹ̀. The security is guaranteed. Ẹlẹ́ẹ̀kejì ni peace of mind wà níbí. Ẹlẹ́ẹ̀kẹta ni pé service wọn wà òkè. Ẹlẹ́ẹ̀kẹrin ni pé accessibility ó wà fún FKB Plus Hotel. So ìdí nìyẹn tí gbogbo àwọn èèyàn fi yàn láàyò láti sọ pé FKB Plus Hotel, FKB Plus Hotel, FKB Plus Hotel. Àmọ̀pọ̀ lọ́run náà ni ṣùgbọ́n wọ́n ń ṣiṣẹ́ takuntakun ni láti jẹ́ pé bẹ́ẹ̀. So FKB Plus Hotel is a very very good hotel. It's a home from home, all away from home ní FKB Plus Hotel. ẹ ṣé púpọ̀. gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ìlúmọ̀ọ́ká ẹ̀ tó jẹ́ pé àwọn olólùfẹ́ yín káàkiri ló máa ń bá yín lò síbi tó bá lò sí. Kí ni àfojúsùn yín pẹ̀lú FKB Plus Hotel lọ́jọ́ iwájú, pé nǹkan tó lè dì fún Mòwe àti àwọn tí wọ́n jẹ́ òṣèré? Àfojúsùn mi ni pé FKB Plus Hotel ó ní future. Tẹ́ bá wo bàbá yẹn, ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó wà nínú entertainment, ó dẹ̀ support entertainment tó pọ̀ nílùú Mòwe yìí. Tá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí, tá a bá sọ̀rọ̀ nípa entertainment nílùú Mòwe, FKB Plus kó ìkan gbòógì nínú ẹ̀. So future wà nínú FKB Plus Hotel láti gbé oríṣiríṣi olórin tó ti dìde, olórin tá a tẹ̀lé kà tó ti dìde. Tọ́mọ ní àwọn náà wá ṣe iṣẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ẹ̀, wọ́n dẹ̀ mọ̀ wọn láti bí, wọ́n dẹ̀ lọ ń ṣe oríire níta. So future wà fún FKB Plus Hotel, àgàgà nílùú Mòwe tí wọ́n máa ṣiṣẹ́ nǹkan tó tóbi tí ayé máa rí, tó máa sọ pé lóòótọ́ tàbí ìlú wọ́n ń ṣe nǹkan tó dára. ẹ ṣé púpọ̀. ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí olórí ọjọ́ náà ti tòní tẹ́fẹ́ ṣeré fún wa, ẹ jẹ́ káwọn olólùfẹ́ yín, ẹ jẹ́ kí wọ́n rí díẹ̀ gbọ́ nínú àwọn fàájì eléyìí tá a fẹ́ ṣe lọ́jọ́ tòní níwọ̀nba tá a ṣó. Àkàndé ti dé,
ọmọ ọ̀gbọ̀nlá ọmọ ológun Olódùmarè Délé Harmonize àsìkò iṣẹ́ ká ṣiṣẹ́ àsìkò eré ká ṣeré àsìkò ìgbádùn láwa yìí o Délé kọrin fún wọn Àjàlá nílùú tó dùn sí gbogbo wa la ṣáà ti mọ̀ pé Délé Harmonize ṣòun lọmọ tó ń sọ. ẹjọ́ kí nìkan tí ẹ lè sọ nípa FKB Plus Hotel as attendance. That we welcome our customer, we attend to our customer very well. We have customer relationship. That's the big thing that I can say about FKB Plus Hotel. What's your name as an attendant at FKB Plus Hotel? My name is Deborah Olufoluwa. Láti àpá bíbá kí ni orúkọ ẹ̀yin o àti kí ni nǹkan tẹ́ lè sọ nípa FKB Plus Hotel? Báwo ni inú ṣe dùn tó pé ẹ̀ ń ṣe iṣẹ́ ní ilé-iṣẹ́ FKB Plus Hotel? Inú mi dùn ó pé mo tó pẹ̀lú staff FKB nígbà tó rí ọ̀fẹ́ lákọ̀ọ́lẹ̀ láti ìgbà tí ó ti wà mí báyìí. Àbí tí bá máa ń ṣe pápá tí wọ́n bá wà ní ẹ̀kọ́ tó jẹ́ olùkọ́ ìwọ̀n ìgbòkè wọ́n kò wá lóye ìbí ọmọ bí ọmọ tó wà tó pọ̀ tó wà lórí wa nígbà tó bá ti ṣe wọ́n ṣe fún wa. Kí ni nǹkan tó lè sọ nípa FKB Plus Hotel? Wọ́n ṣe owó fi àdúrà wọ́n fún wọn ní àdúrà sí wọ́n fún wọn ní àdúrà ìbẹ̀rù àmọ́ àrí èsì ìfẹ́lẹ́dà àìjẹ́ àmọ́ olóríire orí káàkiri àdúrà bèrè ètò náà. Ayé tí o kí ni nǹkan tó lè sọ nípa FKB Plus Hotel? Ẹ ṣe mi ọ̀gá wa nìyẹn ní sí Adébọ̀ òjò ẹ̀já rí wàhálà ẹ̀já rí dààmú pàápàá jùlọ lórí àwọn tó ń bá wa rajà nílé iṣẹ́ yìí Ọlọ́run á sọ wípé iṣẹ́ olú ẹgbẹ́ ọpẹ́ wa ohun gbogbo tí a fẹ́ ṣe ní àṣálẹ́ yìí olú ẹ bá wa bẹ̀rẹ̀ ẹ bá wa pa ẹ̀já rí wàhálà ẹ̀já rí dààmú Ọlọ́run á sọ wípé iṣẹ́ ní gbogbo òlù ohun gbogbo tí a fẹ́ ṣe olú ẹ máa bá wa lọ Jésù Olúwa wa.
kò sórí jà lọ́lọ́gbọ̀nà ló máa ń ná òfin náà tí ò lẹ́yìn fún ṣọ́gbà ó sì máa ń ṣe kiri. Ó yá gbọ́dọ̀ ọlọ́run mi ẹ̀yin ni wọ́n lẹ́ lórí yẹn mi ò ní gbọ́dọ̀ ní òní ìta wọ̀ ẹni òwò rẹ̀ mi kí ọgbàgbà ọlọ́run mi ọlọ́run mi ìwọ lójú tí ayílẹ̀ bàbá tiwa ìwọ ní bàbá rẹ̀ ẹ̀sùn ìwọ́gbẹ́ ẹ̀sùn mọ́ ní nínú gbogbo láyé fèsì pátá ó ti rí wọn iná ojú kùtù ọba mi kí sátì gbogbo àwọn tí tèmi náà owó lẹ ọ̀la. ẹgbẹ́ bàbá mi ló ní eléyìí ẹ̀gbọ́n tèmi rẹ̀ lábáyé alálùmọ̀lẹ̀ gbọ̀ngàn ó ti fẹ́ dádì ẹ̀jẹ̀ ìtújú lélẹ́yìn gbogbo àti ẹ̀bẹ̀rẹ̀ táàjọ bẹ̀rẹ̀ láìsí nǹkan kan àní ó ṣe mí dà fún ẹ̀mí ìwọ̀nba àjọṣà ọkùnrin ẹ̀sẹ̀ lọ sáìlà tẹ̀sán padà ẹ̀ wá sọ pé ìdí òkú owó lẹ́kì ọmọ bó ṣe lọ bó ṣe ń gbà owó lẹ́kì ẹ̀rọ wà nínú ìgbà wọn àwọn tó gbé mi sáyé olókù ó lórí kan tí mo máa fún bàbá yìí kò sákòwò tí kẹ́kẹ́ ṣe bínú onípọ̀ tí mo fẹ́ fáwọn èèyàn níbí kò sí ń jó ẹjọ́ ẹjọ́ síbẹ̀ ó yá gbọ́nà mo ní gbọ́nà ọ̀dọ̀rùn ọ̀tá yé ìwọ̀n máa ń jì. Dáadáa ló máa ń tán ọlọ́lá tàá tuntun mi. Màmá mi ló wọ́n sanwó ẹ̀fọ́ mi wọ́n ti lówó dé bóyá gbọ́nà tèmi bóyá ẹ̀fọ́ mi yìí ti dé òwe ti dé àrùgbé òwe ti dé màmá òwe ti dé màmá àfọ̀yẹ́ mi tèmi dáadáa màmá olórí ìrèlè mọ̀ ó bàrò màmá tó ti ní ìrẹsì lẹ́kẹ́ bí plus lójú ọ̀tá mi wọ́n ní ṣẹ́ka tó ní jẹun ní ó ti pẹ́ tímọ́tímọ́ ṣẹ́ka ó yá gbọ́nà màmá àfọ̀yì ti dé ó yá gbọ́ ó wo ní lọ́sọ̀ bí ó wo ní lọ́sọ̀ bí ó. Kílẹ̀ wú ìgbéra dàbí mo lọ́wọ́ ẹjọ́ súnmọ́ bí. Aláṣẹ ẹgbẹ́ bí plus ẹjọ́ súnmọ́ mi ní dọ̀tún. Àmọ́ máa ó wo ní lọ́sọ̀ bí ó. Ó yá gbọ́nà aráyé má pa àgbàdàrà. Àrùgbó ó yá nítorí gbogbo àwọn tí ó ń bẹ níbí. Láyé ọ̀pọ̀ ìgbà tó mọ kí ni ọlọ́dún ẹni gbogbo ni. Ẹ̀ka lọ́wọ́ gbogbo àwọn staff FAB plus gbogbola àbò ọgbọ́n gbogbo yìí pátá ṣé kí n bá dárúkọ. Bẹ́sì gbogbo yìí pátá lójú ní ọlọ́dún ẹni gbogbo ni. Lísì bèbí yé òní tèmi dáadáa. Mo bá bọ́ lọ́rùn ní ìdókòtò. Ẹ̀bẹ̀ mi láti gbé Jésù yẹn ká. Ìgbòho ọ̀dàlà kí ló dé?